Kọ̀ǹgó kọ̀ǹgó lohùn agogo ń dún o. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ lohùn ṣẹ̀kẹ̀rẹ̀. Adúmọ̀dán mo tún gbé kìnìún ọ̀hún dóde. Èní mà ní ṣọjọ́ òbí Mrs. Mercy Ọmọlàbákẹ́ Akitì. Ọmọ Akínbóyè wá tí ó pé 70 láyé o. Aya ọmọ Balógun Francis Ọláṣẹ́yìndé Akitì, mo kí ọ kú ọdún o. Iṣẹ́ wo fowó ṣe dò má bàjẹ́. Iṣẹ́ wo mọ̀sán ẹ̀ ṣe dò má bàjẹ́. Iṣẹ́ wo malẹ̀ ṣe dò má bàjẹ́. Èrè ẹ̀ dalẹ̀ o wà ẹ̀ jẹ́. Iṣẹ́ wo fowó ṣe dò má bàjẹ́. Iṣẹ́ wo mọ̀sán ẹ̀ ṣe dò má bàjẹ́. Iṣẹ́ wo malẹ̀ ṣe dò má bàjẹ́. Èrè ẹ̀ dalẹ̀ o wà ẹ̀ jẹ́. Ẹ̀rù báyà Balógun, ẹ̀rù báyà Balógun o, bó bá báyé wí o. Ẹ̀rù báyà Balógun, ẹ̀rù báyà Balógun o, bó bá báyé wí o. Ẹ bá mi pè é bí ológun ẹ̀rù o. Ọmọlàbákẹ́ bí ológbò ìwò Ọ̀fà. Ọmọ lọ́jọ́ ìbí òní o. Èmi bá ẹ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba ikú ọba ìṣá. Ọba tí ó dá òsì tí ó gé ọ, ọba títí ń bẹ káyọ̀ tó máa bẹ. Ẹlẹ́rù mi yìn ọlọ́wọ́ gbọgbọrọ tí ń tú ayé rẹ̀ ṣe. Òkú ewu ọdún o. Ọdún wayò lẹ́ẹ̀mọ̀ ṣe ṣe bọ́dọọdún ní sápẹ́rú ẹ̀. Ọmọlàbákẹ́ o, ọdọọdún lèrú wà ń wá ọdún òsì níjọ. Aya Francis Ọláṣẹ́yìndé Akitì o, ọdún òsì níjọ. Ká máa rán ọmọ òbí lórí àtẹ. Ẹ máa bẹ ìran òbẹ níbẹ̀ṣù. Àtẹ̀pẹ́lẹ́sẹ̀ tẹ̀nà àtẹ̀pẹ́lẹ́ màmá lólé ayé. Màmá bínú pé mo bọ́ ọ láyé mo pé ọ lórúkọ. Ṣé bórúkọ la fi pé ládéládé o? Orúkọ la mi pé joyè o. Orúkọ la mi pọ̀ lọ́hùn ọba mi. Ọba ìbẹ̀rẹ̀, ọba òpin. Àwọn ọmọ ọlọ́rọ̀ mi wá o. Abiyamọ tòótọ́ ìyá àwọn Akitì Sylvester kò fowó rọ̀lá ní màkìyà òun. Abiyamọ agbòjẹ gbòrògbòrò àwòṣì ìka Abímbọ́lá Bridget níbi òsì ìyá òun. Kí ló ń lè dà nílé ayé? Ọlọ́kọ̀ tó wà mí wá sílé ayé nìyá mi. Akitì Tolúlọpẹ́ Cosmas ní màá gbọ́ bí olúgbógbó ti ń gbó. Fẹ́mi ní ẹ máa gbà bí olùgbàgbà ti ń gbà. Reverend Andrew Àbáyọ̀ ní ẹ̀dàgbà ẹni dàgbàyà. Adé Àlà Ẹ̀rin ẹ̀ǹtà ẹ̀dílé ọlá níbi ẹ̀ tí ń ṣe ti 70. Ẹ máa ṣe ti 80, 100 nítorí ìran ọbẹ̀ níbẹ̀ṣù. Wọ́n ayẹ ọmọ Balógun Francis o. Wọ́n pẹ́ máa forógbó súre fún yín wípé nínú àádọ́rin èyí tí ẹ wọ yìí ẹ máa gbọ́ ẹ nírànrìn ra nílé ayé. Òbí wá ní ẹ̀bí kú, ó ní ẹ̀bí àrùn, ó ní ẹ̀bí ìbànújẹ́ sọnù nínú ọdún èyí tí ẹ wọ yìí. Àwọn ọmọ ọmọ ní màkìyìn o. Anjola Olúwa morohun Folúwa, Ìkẹ́ Olúwa Ayọ̀mídé, Mọ́yọ̀ Sọ́lá Fèyí Ṣàrá Ìrèmídé Adédàmọ́lá Ọlámídé Ìtọ́pẹ́. Wọ́n ní ẹ níròǹgbé zone
ọmọ o tìyín tó ti tọ́pẹ́ ò ní dìbànújẹ́ ọmọ Làbákẹ́ o ìgbà ìlérè lẹ́ni aṣọ ìlérè lẹ́ni ọmọ ìlérè lẹ́ni ò ní rí lọ́jọ́ ebi ń pa ọ̀nà jẹ́ ń sáré délé bàbá tó bí ọlọ́mọ wúwá ìjàmọ̀ lẹ́wùdẹ amúlà méjì sójúṣe o ọmọ Làbákẹ́ o ìwọ magbalárì gbé ọkọlá àolú ọmọ ìlúsọ ùsọmọṣọwọ́n ọmọ òṣùwìlẹ̀ sọ́bẹ̀ ọ̀bẹ wúlú ṣòdo bíbọ̀ ọmọ Làbákẹ́ ọmọ Akínbóyè wá o amágógó ìdẹ̀mú mi ẹ̀kímọ̀gùn mẹ́ta ọ̀la mẹ́fà aya Francis ọmọ Balógun dòdò ń tẹwà o jẹ́ ń bá edele adé orí rẹ̀ nítorí ilé rẹ̀ níṣe aya Balógun dòdò ń tẹwà o kò ṣe é rí bẹ́ẹ̀ ni kò ṣe fẹ́ kù ìwà máa jókòó mọ́ ọjọ́ bí èèyàn bá dúró tán ìjọ àsálọ Balógun àwẹ̀ bí abẹ́rẹ́ tí ń wo kéńbẹ̀rẹ̀ bí ìjà àwọn àbúrò rẹ̀ ní màkí onígbèjègbèjọ ẹ̀gbọ́n Clement Akínbóyè èkó àti USA ìrè àbá ẹgbẹ́ ẹ̀gbọ́n Timothy Ifámákiwá owó a máa bá yín gbé ẹ̀gbọ́n Festus Bánkọ́lé Akínbóyè ọmọ yìí ò ní kú mọ́ yín lójú ẹ̀gbọ́n Táyé lọ́lú Èjìrẹ́ Akínbóyè wà òkè lẹ́ máa lọ Kẹ́hìndé Oyè Nuga ní ẹ̀ ni mo bá tún jẹ́ Venerable Richard Akínbóyè wà ní ẹ̀ fọwọ́ pé wú ọdún Ayọ̀ Ògúndípẹ̀ ní London ní ẹ̀ ní dájí sùn ẹ̀ ní dájí ké Yẹmí Akínwálé nílùú London ní oúnjẹ ọmọ oníkóró fún yín jẹ Kíkẹ́ lọ́mọ Caroline ní yóò máa dùn fún yín Margaret gẹ́gẹ́ lọ́lá ní ọ̀la yóò ní rẹ̀ dànù Mercy ọmọ Làbákẹ́ o ikú níbẹ̀ lóde ní àyà fún ọ àrùn níbẹ̀ lọ́nà ní àfòyídá ọjọ́ ebi ń pọnà ẹ ò ní sí lọ́nà Andrew Awóṣìkà Adémọ́lá Adéàlà Adéwùmí Akitì Bọ́sẹ̀dé Ọ̀làdàpọ̀ àti gbogbo ọmọ Balógun Akitì wọ́n ní ẹ kú ayẹyẹ yóò wọ́n ní ẹ kú ayẹyẹ ní ọ ayẹyẹ ní òní dìbànújẹ́ ayé òní dúró ìṣẹ́jú kan fún yín àtàwọn ọmọ yín láṣẹ Ọlọ́run ọba mi àdúmàdá ọmọ Ògúnmákì mo ṣe tán mo ń relé bàbá tó bí mi lọ́mọ happy birthday to you Mercy ọmọ Làbákẹ́ o. Ayùn wẹ́wẹ́wẹ́ o ayùn wẹ́wẹ́ ayùn wẹ́wẹ́wẹ́ o ayùn wẹ́wẹ́ n ó san àkàbà ẹ̀ ṣe ayùn wẹ́wẹ́ n ó san àkàbà ẹ̀ ṣe ayùn wẹ́wẹ́.